àní kan ò tún sí mọ́ bí kì í ṣe pé ká padà síbi tá a roko tì sí nínú ìwé tá ń kà lọ́wọ́ àtótó arére látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n láàrin àwọn òǹkọ̀wé olóògbé Ọládẹ̀jọ Òkèdìjí. ẹjẹ́ orí kẹrin ni mo láti tẹ̀ síwájú. àkọlé tí mẹ́ńbẹ̀ ìyálẹ̀ta kùrù kẹrẹ. àkọlé kan tún wá wà lábẹ́ rẹ̀ alákọ̀rí ṣoṣo ń gírò. alákọ̀rí ṣoṣo ń gírò. egun tó bá ti ní òpó nílẹ̀ kì í ti arí sá. kásá kúrò nílé kò tún lè jọ àlàbá lójúmọ́. pípa kọ̀rọ̀ kiri àdúgbò la lè pè ní nǹkan tuntun tó wá bẹ̀rẹ̀ sí í ṣe lẹ́yìn tó kù ní yunifásitì Ilé-Ifẹ̀. kápẹ́ bí mọ́númọ́ ti ṣẹ́ kúkú ti di bárakú fún un látọjọ́ tó ti pẹ́. ṣùgbọ́n ká máa rìnrìn àrè láì dorí kọbì kankan ká sì mọ fọ́gbòrò kiri láì sí pé ibi báyìí gan là ń lọ kò tí ì mọ́ lára ó ṣàjèjì lára rẹ̀. ń gbowó àlẹ́sẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ tán nílùú Ilé-Ifẹ̀ lọ́jọ́ tó kù ní yunifásitì yìí. ó ń sanwó kiri ni kò ní gá kò ní go kò ní gbá kò láwo ẹ̀wù tọwọ̀ sọ́rùn kò ní àwọ̀tẹ́lẹ̀ ṣòkòtò tọ́bọ̀ kò dé orúnkún dangboro ló ń ṣe orúnkún kiri kò ní fìlà lórí kò sí bàtà lẹ́sẹ̀. báyìí ló ṣe tó fi la gbogbo ìgboro Ilé-Ifẹ̀ já. ṣùgbọ́n kò dá yàtọ̀ sí àwọn ọmọdé mìíràn lọ títì. àwọn ọmọ òde òní náírà 15 ní owó oṣù tí ọ̀gá rẹ̀ ti bá ṣèpinnu gbóǹgàn máa san fún lóṣù. ṣùgbọ́n nígbà tí orí inú rẹ̀ sì wá tábà tòde jẹ́ ńkọ́ tó ní àṣàsí orogún ìyá òun ni kò rí kọ́bọ̀ gbà kí ó tó kó ara rẹ̀ jáde bí ọmọ ọjọ́ 8. bẹ́ẹ̀ ni ó ti lò lé ní ọ̀sẹ̀ 3 lọ́dọ̀ ọ̀gá rẹ̀. ọjọ́ 4 péré ló kù kó gbé oṣù kan tó débẹ̀. ó wà tó ẹni tí béèrè pé èlò ní sẹ́ńjì òun kù mọ́. ẹni tó bá ṣe eré lára yà àṣegbè kì í nígboyà. kọ́bọ̀ 22 tó wà lápò rẹ̀ yìí sẹ́ńjì tí ò tí ì fi jíṣẹ́ fún màmá Bímpé ni kí ó tó di pé nǹkan dàrú. ó jáde nínú ọgbà yunifásitì lọ́wọ́ ìyálẹ̀ta. ó mú títì gbogbo lẹ́sẹ̀. ó ń rìn gbòòrò kiri títí ó fi dìrọ̀lẹ́. nírọ̀lẹ́ ó dé ẹ̀gbẹ́ pápá kan tí àwọn kan ti ń gbá bọ́ọ̀lù. ó dúró létí pápá yìí ó ń wòran. ọmọkùnrin kan léńjé báyìí ní sáré sókè sódò létí pápá. ó ń làágùn wọ̀rùwọ̀rù ó ń ṣèròyìn bí bọ́ọ̀lù tí wọ́n ń gbá bó ti ṣe ń lọ sí bí ẹni pé ẹnikẹ́ni bẹ̀ẹ́ níṣẹ́. Àdìsá gbá bọ́ọ̀lù sọ́dọ̀ Àjàní tí ó forí gbá sọ́dọ̀ Kìlání ṣùgbọ́n bọ́sẹ̀ fò sókè ó gba bọ́ọ̀lù náà lọ́wọ́ wọn ó sì gba jònà sí etí pápá ìṣeré. Àdìsá sáré gbé bọ́ọ̀lù náà ó jù ú sí Kìlání tí ó darí rẹ̀ tààrà sọ́dọ̀ amúbọ́ọ̀lù ṣùgbọ́n bí amúbọ́ọ̀lù ò tilẹ̀ ṣòkò àti gé e lọ́nà tẹ́lẹ̀ bọ́ọ̀lù fò ga ju igi ìdábò òpó lọ ó sì di gbígbá padà sáàrin pápá. àmúbọ́ọ̀lù gbá kò sí ẹni tó yà sí ẹni tí ó yan ara rẹ̀ ní àsọ̀rọ̀mọ́gbèsì yìí. bẹ́ẹ̀ ni kò sì sinmi lẹ́nu tí àwọn tí ń gbá bọ́ọ̀lù fi parí eré tí wọ́n ń ṣe. ìgbà tí wọ́n gbá bọ́ọ̀lù tán àwọn èèyàn ń lọ sílé wọn lọ́wọ̀ọ̀wọ́. láìpẹ́ òrè pápá mọ́ fẹ́fẹ́ a fi òpó bọ́ọ̀lù ọ̀nà méjèèjì tó ṣẹ́kù lóòró síbẹ̀. a sì tún fi ọmọ olóbì kan tí gba obì rẹ̀ dànù tó ń wá owó tó dànù nínú àtẹ rẹ̀. Àlàbá rí kọ́bọ̀ 10 lápapọ̀ kan lẹ̀ nítòsí ó bẹ̀rẹ̀ mu. ọmọ olóbì pakoro mọ́ bí adìẹ tí wọ́n ṣèṣì tí ọmọ rẹ̀ mọ́lẹ̀. Àlàbá kí arí mọ́lẹ̀ ó ń sá lọ ọmọ olóbì gbá òfin ya. lójijì ni okùn tẹ́rẹ́ kan kọ́ Àlàbá lẹ́sẹ̀ àfigbè nílẹ̀. ọmọ olóbì mogun ìjà sọ wùyàn ni Àlàbá rú sókè tó dì sẹ́sẹ́ ọmọ olóbì tó jù ú sí látàrí. ọmọ olóbì yẹ ẹ̀sẹ̀ náà bẹ̀sẹ̀ ó sì kó Àlàbá lẹ́sẹ̀ bàmù ni Àlàbá tó ṣe ń lẹ̀. ọdẹ kejì Àlàbá lágbára ní tòótọ́ ṣùgbọ́n kò mọ ẹ̀wọ̀n ìjà ọgbọ́n ẹ̀wẹ́ ó lé egun ju ọmọ olóbì lọ ṣùgbọ́n ọmọ olóbì máa yí nìke ìjà púpọ̀ jù. ó lu Àlàbá ní àlùbọ́lẹ̀ gbogbo ara Àlàbá ló ń ṣẹ̀jẹ̀ tíwájú rẹ̀ ruke ọmọ oko lásán mọ́wọ́ mi fún mi ìwọ lè borókù yìí owó tẹ́mi ní o èmi ni mo ní nǹkan mi tiẹ̀ kọ́ 30 kọ́bọ̀ péré mo rí nínú náírà kan àti 20 kọ́bọ̀ yára bá mi kó ìyókù wéréwéré sílẹ̀ kan péré tí mo rí ẹni yìí o tiẹ̀ sì kọ́ mo rí ẹni. ìjà sọ lẹ́ẹ̀kejì àwọn ọmọdé tòsí ti ń yí wọn po láti wòran wọn. ọ̀dọ́mọkùnrin kan nínú àwọn tí ń wòran wá bẹ̀rẹ̀ sí ṣe bí ọmọ tó ń ròyìn bọ́ọ̀lù lórí pápá lẹ́ẹ̀kan bí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. ọmọ akọ àti sọ ẹgbẹ́ ló ń ja ìjà ńlá yìí. ọmọ akọ ń lu sọ ẹgbẹ́ bí ẹni ń lu bẹ̀m̀bẹ́ sọ ẹgbẹ́ ń ké bí ewúrẹ́. ọmọ akọ ń yí sọ ẹgbẹ́ mọ́lẹ̀ sọ ẹgbẹ́ olè parada sọ ẹgbẹ́ náà ń ṣe gudugudu méje lórí ara rẹ̀ lójú ara rẹ̀ ó ń tàṣẹ wàì bí ẹran léyà tí wọ́n ẹsẹ̀ dòńbó
ẹnu rẹ̀ ń ṣẹ̀jẹ̀ bíi kandahar pupa. Ó máa kọ́ fi ẹ̀ṣẹ́ ńláńlá dára sí i lára. Ó ń kí bẹ́ńdẹ́ bọ̀ ọ́ níkùn. Ìtìjú ni Àlàbá bá kò níbẹ̀. Kàkà kí àwọn ọmọdé ó sì fi sílẹ̀ kọ́mọ rán ìyà tó ti jẹ, àpárá ni wọ́n fi ń dá tí wọ́n fi ń ṣe ẹlẹ́yà. Ìwọ náà lọ jẹ́ kí wọ́n máa pè ọ́ ní Ṣúẹ̀gbẹ̀. Ìwọ òjìjàkadì rí ni àbí ń bolo ti wá? Àlàbá ò dáhùn. Ó jẹ́ máa kọ́ ìjàkadì. Mo bá tún pàdé rẹ tó wá sórí pápá ọ̀nà Fẹ̀wàrà yìí tó tún wò bí ọ̀dẹ̀ báyìí, èmi náà nà ọ́. N ò ní wo tìkúnlẹ̀ abiyamọ mọ́ ọ lára. Alẹ́ ìpadà léwúrẹ́ fi pajúdà bá buni jẹ. Àlàbá bínú. Ọ̀pàkòrò mọ́ ọmọ tó sọ̀rọ̀ yìí. Ọmọ náà ò ju ọmọ ọdún 7 sí 8 lọ. Ọmọ náà yára họ. Inú Àlàbá tó dùn pé ó họ nítorí pé ọkàn rẹ̀ ò fẹ́ ja ìjà kankan mọ́. Olókè ilẹ̀ ń ròde. Ìyá rẹ̀ ní kó má jà lóde o, ta ló lè mú tẹ́lẹ̀. Àlàbá wo àpò rẹ̀. Ó sì rí i pé kọ́bọ̀ kan ṣoṣo ló kù ń bẹ̀. Yòókù ti dànù níbi tó ti ń jà. Ṣé bí inú dédùn ní bá ijó ọ̀nà oko wá. Àlàbá ń wo ọmọkùnrin tó ẹ̀sẹ̀ fi ṣe ẹ̀yẹ tán bí ìyẹn ti ń sá lọ. Kò lè yẹsẹ̀ kó lójú kan náà tó dúró sí. Bọ̀ǹtàṣe yóò le bí owó tilẹ̀ wà lọ́wọ́ rẹ̀. Ǹbo ló gbé fẹ́ sùn lálẹ́ nítorí òòrùn ti wọ̀, ilẹ̀ ti ń ṣú lọ. À ń bọ̀sibọ́sì owó ò sí, èèyàn ò sùn à. Olóúnjẹ ò sì ní fóúnjẹ sílẹ̀ láì sówó. Ọ̀nà àti mọ́fẹ́bí sùn dà. Òun pẹ̀lú ebi àti hílà ìlú ọkàn lọ́jọ́ rìn tándú láàrin ìgboro nírọ̀lẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n ṣá o, òrùngbẹ ọ̀gbẹ́ nítorí ó ń rí omi ẹ̀rọ àfàmúmu. Ẹ dákun ẹ bùn mi lómi mu. Mú abọ́ kọ́ lọ sídìí mòkúrò fúnra rẹ̀. Ó ní Àlàbá fi mọ̀ pé mòkúrò ni wọ́n ń pe ẹ̀rọ afami nílé Ifẹ̀. Gáréèjì òrótó nílẹ̀ so sí. Ńgbà tí ọ̀rẹ́ tí ebi kó ìfun rẹ̀ ó jókòó sí títì ń bẹ̀. Ńgbà tí ọwọ́ pa tí ẹsẹ̀ pa ọ̀rápálá wà bẹ̀ búkà kan lọ ó sì dùbúlẹ̀ nílẹ̀ níbẹ̀. Ibi tí ń já nínú jẹ kò jẹ́ kí ó tètè rí oorun sùn. Èròǹgbà ọkàn rẹ̀ ni pé kí ilẹ̀ ọmọ kó òun ó tètè jíwẹ̀ nídìí mòkúrò kan. Bí ilẹ̀ bá wá mọ́ tán òun ó wá àkísà kan ṣòṣùká. Òun ó bẹ̀rẹ̀ sí ní gbàárù. Níbi àárò gbígbà yìí lòun ó ti rówó oúnjẹ àárọ̀ jẹ. Bínú bá kún òun á wá bẹ̀rẹ̀ sí wá iṣẹ́ kiri. Okunnu la fi gbé tòde. Yunifásitì nìkan kọ́ ni wọ́n ti gbà nìyàn ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. Bí èèyàn bá ṣe gbàjáre kiri ìgboro ó lè rí ẹni gba òun sọ́dọ̀. Bí ó sì ṣe olùrànlọ́wọ́ àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Oorun òkun Àlàbá tó bẹ́ẹ̀ lábẹ́ búkà tó sùn sí nítorí inú fu ẹ̀dọ̀ fu. Nítorí ìrònú bí yóò ṣe ṣeéṣe fún òun láti rí ọ̀nà gbé ayé òun gbà tí abẹ̀bí òun fi ní tó máa fi ibi pẹlẹbẹ kan náà lélẹ̀ nígbà gbogbo. Bí oorun ti gbé e lọ yẹ́ sí oorun ò nílé ló gbúrò ẹsẹ̀ ẹnìkan tí ń bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ó pe rọ́rọ́. Onítọ̀ ń yí nígbà ní bàrá àdílábàdì. Kí ló wá dé yìí? Wàyí lòrún dá lójú Àlàbá. Ọkàn fọhùn akọni níbo. Ó rí pé ọ̀dọ́mọkùnrin kékeré ẹgbẹ́ òun ló dúró lọ́dọ̀ òun. Àyà rẹ̀ sì ń padà bọ̀ díẹ̀díẹ̀. Bí ìjà bá dé òun àti eléyìí àwọn ọjọ́ lu ara àwọn ni. Níbo ní àyè rẹ̀ dé ikọ́ àbí wọ́n lọ gbálẹ̀ ní ìlànà. Kóra rẹ̀ kú òòṣà. Àlàbá náà wá fẹ́ sí bí ọkùnrin. Ó wá jẹ́ pé ìyá rẹ̀ ló kọ́ búkà sílẹ̀ àbí bàbá rẹ̀ ló ti sàmì sí ọ̀gangan bí fún wọ. Ọ̀rọ̀ yóò pẹ́ tó fi dáwọ̀ pẹrẹu. Àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí dìmú. Ara Àlàbá ò tí ì sinlẹ̀ lẹ́yìn lílù tí wọ́n lù ú lórí pápá lọ́nà Fẹ̀wàrà. Ibi tí ń pa àtọ̀sán tòru ibi tí ń pa alátọ̀sán ti sọ di ọ̀lẹ àti aláìlágbára. Àjẹgún ìyà lọ́jẹ́ lóru ọjọ́ yìí. Bí n ò bá kìlọ̀ fún ọ báyìí ò ní máa gbàlẹ́gbọ̀n. Àlàbá ọmọ ohun tó tún ṣe mọ́. Ró ìgbésí ayé wo ńlò ń wá yìí o. Ró ìgbésí ayé yìí ọmọ ilé o. Ẹsẹ̀ tá a kọ́kọ́ kìbọnú odò lọ ní fà yìí. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ méjèèjì la fẹ́ kìbọdò. Àtilẹ̀ fẹ́ sọdá sí òdì kejì odò ni. Báyìí náà ni o. Ní ọjọ́ tó ń sùn lábẹ́ búkà ní Ṣàngó ńbàdàn. Àárọ̀ ọjọ́ kejì ọ̀dára. Ǹjẹ́ ní àrè yìí yóò jẹun lọ́wọ́ báyìí. Bọ́ bá lóorun sùn. Ìyá kóra rẹ̀ sẹ́gbẹ́ ọyẹn. Kò ti dòfin. Àlàbá kọ́ angara rẹ̀. Ó bọ́ sẹ́gbẹ́ tí onítọ̀ ń júwe fún un. Onítọ̀ ń gbà yìí lọ́wọ́ Àlàbá tán. Kò sì tún sinmi ẹnu. Kí ló tiẹ̀ wá dé yìí gan-an? Àbíjà tún fẹ́ sọ. Àlàbá ò fẹ́ dáhùn. Kó mọ̀ wá jẹ́ pé onítọ̀ ń fẹ́ sọ lóhùn ni. Etí ń dùn ọ ni. Mo ní kí lọ wá dé yìí. Àbí bí gan lọ́kọ́ lu ti ń sùn tẹ́lẹ̀ ni. Wọ́n lé Ọlọ́run ni. Mo ẹsẹ̀ délẹ̀ yìí ni. Kò sí ibi tí mo ti ń sùn tẹ́lẹ̀ lónìí. Ó ti fẹ́ tó sùn kan báyìí tí mo ti délẹ̀ yìí.
yunifásitì mo ti ń gbé ńgbà tí mo dé, ṣùgbọ́n ìyàwó ọ̀gá mi ni mo fọ́ wo ni wọ́n bá lé mi jáde. Bẹ́ẹ̀ mi sì kọ́ ni mo fọ́ wo ọmọ rẹ̀ ní àwo ọ̀hún fọ́ lọ́wọ́ rẹ̀. Báwọn obìnrin yunifásitì ọ̀hún ti ṣe nìyẹn. Èmi náà gbé bẹ̀rì gba tíyàwó ọ̀gá mi ń lò mí nílò mi òjò mo kúrò níbẹ̀. Ó sì ti kọ́kọ́ fẹ́ràn mi o, ṣùgbọ́n nígbà tó yá ó lé mi ni mò ń ṣòfófó fún ọkọ òun pé òun á máa yà lọ́dọ̀ ọkùnrin kan nígboro. Bẹ́ẹ̀ sì ni o, Ọlọ́run rí mi o, èmi ò rójọ́ gangan fún ọ̀gá mi o, èmi ò mọ bí ọ̀gá mi ti ṣe mọ̀ tó dìjà láàrin wọn. Ní kúkúrú èmi wọ́n lé jáde. Àwọn parí ìjà láàrin ara wọn, àwọn wèrè gbogbo. Ṣé wọ́n ṣàṣánwó fún ọ pé wọn ò tiẹ̀ fi kọ́bọ̀ lọ̀ mí, mo kàn ṣiṣẹ́ sìn wọ́n lásán ni, àfi kọ́ lọ́ngọ́ bá mi yọ́ lápò wọn. Kí ló wá ń ṣe ń jẹun báyìí? Àárọ̀ yìí náà ni mo kú ọlọ́hun, n ò tí ì rí nǹkan kan ṣe. Mo ní bílẹ̀ bá mọ́ kí n wá bí gbàrú díẹ̀ nítorí oúnjẹ, kí n wá tún mọ̀ wá ẹni tí yọ́ gbà mí sí ọmọ ọ̀dọ̀ kiri. Bí àwo kan bá sì tún ṣèṣì fọ́ lọ́wọ́ rẹ̀, èmi n ò tún jẹ́ fọ́ àwo mọ́ láéláé. Ọ̀dà jẹ́ kí n kọ́ ọlọ́gbọ́n kan. Ìwé ìròyìn ni kọ́ ọmọ tà láràárọ̀, ó péjọ lè jíjà lọ. Bọ́ bàtà mẹ́ta owó méjì péré lọ́sàn-án bàbá oníwèé ìròyìn. Ìwọ ni ọmọ ní owó ẹyọ kan tó bá kù. Wàláì ọjọ́ míì o sì lè tàtó 100. Ìwọ wá sírò kọ́bọ̀ mẹ́wàá ọ̀nà 23. Ọmọ yìí tó jẹ́ èrè ti ẹ̀rìn. Àfi wípé bàbá oníwèé ìròyìn ò tún gba lọ kábọ̀ mọ́. Dàálẹ̀ ni kì í dá láwọn ìpáàpáà kó tó lè mú ẹyọ kan kúrò. Ẹyọ kan péré yọ̀ tẹ̀rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀. Owó rẹ̀ gbọ́dọ̀ pé asánlẹ̀ ni. So lówó díẹ̀ lọ́wọ́ bí èèyàn tà mí báyìí n ò gbé kọ́bọ̀ kò burú. Ìwọ jẹ́ kílẹ̀ ọmọ n ó bá sọ̀nù owó. Bí èèyàn bá ti sọ pé òun sí ọmọ ọ̀dọ̀ ni wọ́n ti máa rẹ́ jẹ tí wọ́n máa fi lọ̀kú lọ̀lọ́. Ẹni tó bá ń ṣiṣẹ́ ara rẹ̀ ta ló lè rẹ́ jẹ? Bó bá jèrè tí ẹni, bó sì tún jèrè nídàkejì tí ẹ náà ni. Àtẹ́wọ́ lára ìgbọ̀nwó ò níye kan. Olóòlé bá mi sọ̀nà owó tí n ó fi máa ràwé ìròyìn tí n ó máa ta. Ìwọ jẹ́ kílẹ̀ ọmọ náà. Ṣé ọ̀ọ́yà mi lówó ni? Àníwọ̀ jẹ́ kílẹ̀ ọmọ àbí ṣẹ́wé ìròyìn ni wọ́n ń tà ni? Ó ní mo ti ń tà tẹ́lẹ̀ o, ṣùgbọ́n n ò kọ́ bí ara sí tààràtààrà lẹ́nu ọjọ́ bíi mélòó kan yìí. Ìpátá ọ̀jẹ̀ àti pé èmi nìkan kí n mo lè dá sí. Èmi ò sì lè gbàrú bíi tiẹ̀, ara tèmi ọmọ yà. Ṣùgbọ́n bá ti pé méjì yìí, ìmọ̀ rẹ nìkan ṣoṣo ni kì í gùn. Ńgbà tá a bá jọ pèrò rẹ́gírẹ́gí ni yóò gùn. Ó sì ń sọ̀rọ̀ bí àgbàlagbà, ó gbọ́ mi. Agbántara mi yìí, èmi ìsàsẹ́gbẹ́ rẹ̀ àbí n ò ti gba yẹn lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan. Àlàbá ọ̀fẹ́ bá ẹsẹ̀ yẹn lọ títí. Ọ̀dà ní lórúkọ rẹ bàbá àgbà. Orúkọ tiẹ̀ gangan ńkọ́? Àlàbá lórúkọ tèmi. Ẹ máa pè mí ní bọ̀dá Sámínù. Wọ́n jọ rẹ́rìn-ín. Orí ìtàkùrọ̀sọ yìí ni wọ́n wà tóorun fi gbé wọn lọ lọ́kọ̀ọ̀kan. Afàbó ti rọrí ti ṣe lè gbádùn oorun. Àlàbá tó ti ń sùn lórí bẹ́ẹ̀dì ní yàrá tọ́mọ́ tókàn tọwọ́ adẹni tí ń sùn nílẹ̀ẹ́lẹ̀ nínú búkà ní gáréèjì. Ẹni tí ò rí nǹkan kan rọrí tọ́wọ́ ẹ̀wù mọ́ ń gbé sùn láì faṣọ bora. A lè sọ pé gbádùn oorun tàbí gbádùn oorun níbo. Nígbà tí ilẹ̀ mọ́ dáadáa, Sámínù mú Àlàbá rìn káàkiri ìlú díẹ̀ ni. Nígbà tó òòrùn wá ta dáadáa ní nǹkan bíi aago 10, wọn kọrí sí ìdíkọ̀ ní Àrùbídì. Tààrà ni Sámínù wọ búkà ìyá alámàlà kan lọ tí Àlàbá sì tẹ̀lé. Ọ̀gá iṣu 4 ìyá alámàlà ti sáré gbọn orí tábìlì nù. Ilá àbẹ́wédú àbí ẹ̀fọ́? Ìwọ bomi ìwẹ́wọ́ sọ́dọ̀ wọn, ẹ̀fọ́ ni. Ẹran mélòó? Námà 2, ẹ̀dọ̀ ẹran 2, pọ̀nmọ́ 2. Olóúnjẹ àti àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ń sáré kìtàkìtà. Sámínù, ṣé bó ní ìwọ ò lówó lọ́wọ́ lánàá? Mo ní kí n ṣe ọ́ lálejò ni, ṣùgbọ́n bọ̀ bá fẹ́ jẹun ní tiẹ̀ mọ́ kó bá èmi ní tèmi o. O lè dìde jẹ́ kọ́ ọmọ lọ. Mo fẹ́ jẹun o. Àjẹ́ pé kó gbé ẹnu rẹ lọ́wọ́. Bí wọ́n bá gbọ́ nǹkan kan lẹ́nu rẹ, wọ́n ò lù wá bí wọ́n ṣe sí ọ lára. Oúnjẹ àárọ̀ yìí ó sì ti tán nù. Mo dákẹ́ o. N ó máa pè wọ́n. N ó mọ̀ pé wọ́n á máa tàwìn níyì o. Mo ní o gbé ẹnu rẹ lọ́wọ́. Àlàbá dákẹ́. Ó ń rẹ́rìn-ín. Ó ń wo lóúnjẹ lọ́ọ̀kan bó ti ń sa ẹran kọ̀ǹdùkọ̀ǹdù sínú àwo. Àlàbá ò lè sáré àbó ò lè sáré? Ń béèrè yí Àlàbá lẹ́nu, ṣùgbọ́n ó dáhùn bí ọkùnrin ehoro ń yájú. Ọ̀rọ̀ bùṣe. Sámínù mú pọ́ọ̀sì kan jáde lápò, ó fi lé orí tábìlì. Olóúnjẹ gbóúnjẹ dé, wọ́n bẹ̀rẹ̀ sí jẹun. Sámínù ń bu òkèlè làǹtìlanti. Àlàbá ń wò ó bó ti ń sọ sẹ́nu káló, ti ń sọ odidi ẹran kan sẹ́nu láì já jẹ. Gbogbo bó ti ń ṣe ni Àlàbá náà ń ṣe. Àlàbá tètè yó, ó sì yọwọ́. Ó fa
abọ́ omi ìwẹ́wọ́ sọ́dọ̀ ọ̀fẹ́ máa wẹ́wọ́ ọ̀jẹun yó dáadáa àbò ṣe gbígbà gbogbo láàmú ríro oúnjẹ báyìí jẹ ni ọmọjọ́ ta ó tún lè bùkèlè lónìí ọjẹ́ jẹun yó èmi ti yó o tọ́dá o lójú bí irú ni mo yó ojú ẹ̀ lèmi máa ń wò tẹ́lẹ̀ mo ti yó tipẹ́ ṣùgbọ́n má ti ìwẹ́wọ́ tún bu òkèlè kan kó o mú lọ́wọ́ Àlàbá bu òkèlè àmàrà mìíràn lọ́wọ́ ó mú un lọ́wọ́ ó ń worú idán tí Sámínù fẹ́ pa Sámínù fi ọwọ́ òsì rẹ̀ já irun díẹ̀ ó tú látàrí rẹ̀ ó sì da irun náà sínú ẹ̀fọ́ ó fi ọwọ́ ọ̀tún bu àmàlà ó fi mú ẹ̀fọ́ mọ́ irun ó gbé òkèlè náà sókè ó ń yẹ̀ wò ó kígbe tó ìyá ọlọ́kà mọ́ bọ̀ níbi tí ọlọ́pàá ti wá kó gbogbo wa nìyí lónìí ìwọ ọ̀bùn ọlọ́bùn ọ̀wù kí ló dé ṣerú oúnjẹ tó yẹ kẹ́ ẹ máa tà láàrin gbòòrò nìyí láìsí lábọ̀ ògo kí ni worun nú ọbẹ̀ wo kìkì irun nú ọbẹ̀ irun báwo ó ti jẹ́ ìyá ọlọ́kà súnmọ́ ó sì rí ẹnu ìyá dákun ọkọ mi jẹ́ ń bu bẹ̀mí fún ọ ọlọ́run má jẹ́ ó gbé ẹ̀fọ́ yìí dé àgọ́ ọlọ́pàá lónìí má bínú ọkọ mi dákun àní wọ́n bọ̀ bù mí gbogbo àwọn yòókù tí ń jẹ́ ń bẹ̀rẹ̀ sí wòran oníkálukú ń yẹ ọbẹ̀ rẹ̀ wò èébì lé mi súpọ̀ èébì lé mi ó tètè yá Àlàbá pòun ní Sámínù sọ di sùpọ̀ ọ̀sán gangan yìí sùpọ̀ àpàpàǹdodo ó ti yára mọ́rú wàyó tí Sámínù ń fẹ́ bá ọlọ́kà lò kíá ó ti wẹ́wọ́ ó sì gbé omi ìwẹ́wọ́ fún Sámínù ó ń ké pẹ̀lẹ́ Sámínù fi ọwọ́ òsì lé ọkàn àyà rẹ̀ ó bẹ̀rẹ̀ sí pòfóló pẹ̀lẹ́ Àlàbá nìkan kọ́ ní kí Sámínù gbogbo àwọn tó wà ní búkà ló ń kí àtìyá ọlọ́kà pàápàá Àlàbá fa Sámínù lọ́wọ́ jáde kúrò nínú búkà kò tilẹ̀ sí ọ̀rọ̀ adé sísá ń bẹ̀ wọ́n rìn fàlàlà lọ ni wọ́n kúrò níbẹ̀ pátápátá Àlàbá ń gbọ́ ọ̀rọ̀ láti inú búkà ìyá mi wọn mọ̀ sanwó tí wọ́n fi ń lọ sáà tètè fọ abọ́ ẹ̀fọ́ ń dànù fún mi ó jẹ ẹ̀yìn náà kọ́hún àmọ́ bí ẹ ti kórun dànù ọbẹ̀ Àlàbá ń tẹ̀lé Sámínù tí ń kasẹ̀ ìyàwó lọ tó fi ọwọ́ ọ̀tún lé ikùn tó kájọ bí ó ti ń rìn lọ wọ́n kọjá ọ̀nà òkè sódà wàyó ń bẹ lọ́wọ́ rẹ o Sámínù ọ̀gbọ́n tí wọ́n ní ọgbọ̀gbọ́n lonítọ́rọ́ fi gbélé kọ́rún àmọ́ ọjọ́ tí yóò febi sùn kò ní ṣàìwálẹ̀ kọ̀ọ̀kan o a sì fẹ́ràn jàmọ̀láfà a ẹsẹ̀ bẹ̀rẹ̀ kí ló tí ì rí ọkàn jẹ́ pé ìpá tó pé ni nítorí ọ̀rọ̀ a máa lábí ikú mà bí nǹkan kan lọ́ngbà mìíràn o àlèmọ́ fẹ́ nǹkan kan bí omi ata tàbí omi gbóná kù lọ́jọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàbí bíi kásépè léni nígbà mìíràn àmọ́ ẹni tó súre fún ni tí ọ̀sẹ̀ ìpè rẹ̀ ò lè ràn nìyàn àmọ́ mọ́ra nígbà tó bá yá sá lílo ò lè mọ́ èmi lára o ẹni tó fìyà rẹ̀ sọ́fà láti rówó sèkó mọ́ ọmọ wọn ní ìyá rẹ̀ sá lọ lóko oló ó ní kí wọ́n lọ mú dáadáa kò tí ì mọ́ lára ni ẹ̀rín pa Àlàbá ṣé èèyàn náà ní Sámínù bọ́ bá sáà tí ń ṣe lòun Àlàbá náà ó mọ̀ ṣe bákan náà kú ní gbogbo ọmọ sórí lẹ́yìn abiyamọ Sámínù yìí ó dùn tẹ̀lé wọ́n dé bodè òkè sódà ní ìdíkọ̀ abírí obìnrin ẹlẹ́pà kan ń tẹ̀pà lẹ́bàá títì àwọn ọmọ iléèwé sì ṣùgbó wọ́n ń kẹ́pà lọ́wọ́ rẹ̀ ó yáwọ́ fẹ́fẹ́ òun tàti oníkálukú fún wéréwéré Àlàbá jẹ́ káwa náà kẹ́pà jẹ ṣé bí àìsè jẹun tán ni àti pé èmi ò kún dẹ̀gbà tó bẹ́ẹ̀ pàápàá jùlọ wà ní pé owó dà àbó tún lè jarun nínú ẹ̀pà àmọ̀jù ní ń pa ọ́ ṣé wò lè máa wò mìíràn ni ta ló sọ pé bí ẹ̀pà ń pa wọn wọ́n dé ọ̀dọ̀ ya ẹlẹ́pà wọ́n kó sáàrin àwọn ọmọ iléèwé tí ń hó gàdàgàdà tí wọ́n ń jìjàdù ẹ̀pà rírà ẹ̀ sì bá mi kó tèmi náà ẹlẹ́pà ń dẹrù mìíràn lóhùn kò wó Sámínù tí ń fẹ́ kẹ́pà wò ó ẹ dá mi lóhùn ó jàre bí òṣìṣẹ́ ẹ fún mi lówó mi ọ̀nà tí mò ń lọ́jìn má bì náà ilé èlò lọ fẹ́ ṣebí kọ́bọ̀ méjì mo pè fún yẹlẹ́pà kẹ́pà kọ́bọ̀ méjì fún sẹ́ńjì mi ń kọ́ èló ló fún mi kọ́bọ̀ mẹ́wàá alápapọ̀ tí mo fún tẹ sọ́nù agolo àmọ́ bìnú ìyẹlẹ́pà kó kọ́bọ̀ mẹ́jọ fún Sámínù pẹ̀yìndà ó ń lọ Àlàbá sì ń tẹ̀lé lẹ́yìn wọ́n ń jẹ̀pá lọ Àlàbá ò rírun nǹkan báwọn yìí rí Sámínù sì bẹ̀rẹ̀ sí jọ ọ́ lójú sí i ohun tó bí sí lójú Àlàbá àṣé èèyàn ò tí ì dóko ẹlòmíràn rí ló fi ń sọ pé kò sí oko tó tóbi tó ti bàbá òun kéèyàn gbọ́n lẹ́yìn bíi ti Sámínù yìí láìpẹ́ wọ́n pàdé obìnrin alátẹ kan báyìí abiyamọ ni Sámínù ní kí ó sọ àtẹ rẹ̀ kalẹ̀ ó sì ra tìrẹ́bù oníkọ́bọ̀ 5 lọ́wọ́ rẹ̀ ó sanwó Àlàbá ò lè béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tí ó fi ná odidi kọ́bọ̀ 5 nínú kọ́bọ̀ 8 tí wọ́n gbà lọ́wọ́ ẹlẹ́pà lórí tìrẹ́bọ̀ ó ti gbà pé bí ó bá nídìí obìnrin kì í jákú mọ́lù
ó lóhun tí Sámínù fẹ́ fi tìrẹ́ bọ̀ sí kì í ṣàṣe pé ọ̀nà ìnákùná lásán ni, wípé bí owó bá fẹ́ lọ àárán lọ́wọ́ ni kó máa kẹ́pà kó máa jẹ̀mú mu. tí Sámínù kọ́ nìyí ó tún fẹ́ dára tuntun kan nù. wọ́n rìn lọ ńgbà tó ṣe Sámínù tún pe Àlàbá wo ìyá tí ń tagolo lábẹ́ igi ọ̀gán òun lọ ra òfìfo agolo kọfí kan wá lọ́wọ́ rẹ̀. òfìfo agolo kọfí kọ́bọ̀ méjì ni wọ́n ń tà á. Àlàbá gba kọ́bọ̀ méjì lọ́wọ́ rẹ̀ ó sì lọ ra òfìfo agolo kọfí wá ní tòótọ́ láì béèrè ohun tí Sámínù ó fi ṣe. Sámínù sáà ti di ọlọ́gbọ́n ayé lọ́wọ́ Àlàbá, ohunkóhun tó bá sì ti sọ wípé kó ṣe náà lọ́tọ̀nà. Sámínù gbagolo lọ́wọ́ Àlàbá, wọ́n tún padà sọ́nà bíi tí wọ́n ti ń bọ̀. bí Sámínù bá ti rí ìṣó kan ńlẹ̀ àhí àmùsọ sínú agolo, borí wọ́sà ńlẹ̀ àhí àsọ sínú agolo. àfi nǹkan àfirinṣe kéékèèké tí ọ̀bá rí ni ò ní mú tó sọ sínú agolo kọfí náà. òòrùn wá ní ọjọ́ náà gan lòún gbọ́dọ̀ fi gbogbo agbára òun mú, ṣùgbọ́n wọ́n ń la ìlú já kiri, wọ́n ń wọnú òòrùn náà. ọpẹ́ tí wọ́n ti ń wọ òòrùn yìí nígbà tí Sámínù fọwọ́ tó Àlàbá tí wọ́n sì jọ kóra ró. dúró Àlàbá, obìnrin ọ̀nà yìí obìnrin wo? obìnrin alátẹ ẹ̀kan abiyamọ ẹ̀kan tààrà tìrẹ́ bọ̀ lọ́wọ́ rẹ̀. sóun lọ́jọ́ kò níwájú búkà ìwọ orí ni. bàbá dé ọ̀dọ̀ rẹ̀ mo bá ti ń ra nǹkan lọ́wọ́ rẹ̀ ìwọ́dọ́gbọ́n da àtẹ rẹ̀ nù. wàá mọ̀ fún làràlàrà lọ sọ́nà ẹ̀yìn obìnrin ọ̀hún kó gba ẹsẹ̀ mú pé nǹkan rí lù ọ́ lẹ́sẹ̀. lẹ́yìn náà wàá ń kọ́ ìwọ máa wò mìíràn ni. obìnrin ti sọ ọmọ tọpọ̀n sẹ́yìn kalẹ̀, ó ti gbé ilé ẹsẹ̀ rẹ̀, ó gbé agolo kan tó fi pòkọ́ sí, ó fẹ́ fi ẹ̀kọ́ rọmọ. káwọn Àlàbá tó dé ọ̀dọ̀ rẹ̀ ó ti dàgbà ọmọ náà lórí ẹsẹ̀ rẹ̀, ó ti ń rọ́ lẹ́kọ̀ọ́. ìyá alátẹ, mo fẹ́ ra sìgá, irú èwo? òní bọ́ọ̀lù. dákun dúró ná kí n rọmọ yìí tán, ọkọ ìyá mi. ọ̀rọ̀ mọ́lẹ́kọ̀ọ́ tán ó sì ìborùn orí àtẹ rẹ̀, ó mú páálí sìgá oníbọ́ọ̀lù jáde, ó yọ ẹyọ kan jáde nínú rẹ̀, ó fi ọwọ́ ọ̀tún mú fún Sámínù, ó sì fi ọwọ́ òsì gbé ọmọ tó wà lórí ẹsẹ̀ rẹ̀. Sámínù fún un ní kọ́bọ̀. alátẹ gbé agolo owó rẹ̀ jáde, ó sọ kọ́bọ̀ sí i, ó sì tún pa á dé, ó gbé sọ sínú àtẹ padà. Sámínù ṣẹ́jú sí Àlàbá sì kọlu àtẹ náà rẹ́sẹ̀kẹsẹ̀, àtẹ dànù. Àlàbá fọwọ́ gbá ẹsẹ̀ rẹ̀ mú, ó ń fò làràlàrà lọ sọ́nà ẹ̀yìn alátẹ bínú yànnàyànnà. wọ ọmọ burúkú yìí tó wá dà mí nígbànú, ọmọ òsì olórí burúkú, bí nǹkan kan bá fọ́nù gbà mí lónìí ó sanwó rẹ̀ kò lẹ́bẹ̀. Àlàbá ń ṣe yú obìnrin náà sì bójú wò lẹ́yìn. kíá ní Sámínù gbé agolo owó alátẹ, ó sì gbé agolo òfìfo ọwọ́ rẹ̀ sọ sínú gbà alátẹ. Àlàbá ò rí tó fi ṣe léyìí tán. Sámínù náà ń ṣáájú èké, orí kò ti dàgbò onígbànú, ara rẹ̀ ò fọjọ́ kan balẹ̀ rí. ẹ dákun ọjà rí ìyá alátẹ, ẹ má bínú. ńgbà tí kì í ṣe pé ojú rẹ̀ fọ́, Sámínù ti bẹ̀rẹ̀ tí gbá, ó ti ń bá ìyá alátẹ sa nǹkan tó dànù sínú gbá. ó bá tó mìírìmìírín, ó ti agolo èrú bọ̀ láàrin. obìnrin náà ń ṣàròyé títí Sámínù fi tó àtẹ tán. Sámínù tán bẹ́ẹ̀ òun àti Àlàbá sì lọ kúrò níbẹ̀. wọ́n gba ọ̀nà òkè atán lọ, wọ́n dé iwájú iléèwé kan kí Àlàbá tó fọhùn. Sámínù, ìwọ lọ wá lọ forí mi gbé pèsè lọ́dọ̀ obìnrin burúkú yẹn, ó nìyí. ó fi agolo kọfí hàn kínni, agolo tí mo lọ rà wálé kan. Sámínù sí agolo, ó sì ya Àlàbá lẹ́nu láti rí owó púpọ̀ nínú rẹ̀. ó wá rántí pé agolo kọfí lobìnrin yìí ń pawó sí nínú, irú rẹ̀ gan sì ni Sámínù sọ pé kò ń kọ́ lọ rà wálé kan. wọ́n jókòó kalẹ̀, wọ́n sì ka owó tó wà nínú agolo yìí, náírà 3 àti kọ́bọ̀ 63. á jẹun alẹ́ nínú èyí, á sì fi yókù ràwé ìròyìn táàmù tàlátọ̀la lọ, tàbí ká sì wá díẹ̀ sí i. èyí tó bá ti sọ náà ni èyí ga jù. wọ́n dìde, wọ́n sì lọ sí ilé ìwé kan tó wà lọ́nà abérí. wọ́n pàdé ọmọ kan tí ń kiri obì. wo àǹtí, àwọn bíríkìlà tí ń mọlé nílé yàgbẹ́ ẹ̀yìn sùkúù lọ́hùn, wọ́n ní àwọn fẹ́ robi àti sìgá àti tìrẹ́ bọ̀. só o ní kọ́ lọ tà fún wọn. èmi ọmọ ibi tí lè yàgbẹ́ wọn wà o, ṣùgbẹ́rù ìwọ mọ́ lọ kí n lọ bomi wọn wá fún wọn. ó ti ń yà Àlàbá náà díẹ̀díẹ̀. ó mọ̀ pé òní Sámínù ń pè ní ṣùgbẹ́rù, ó sì tún mọ̀ wípé Sámínù ọmọ tẹ̀lé àwọn bọ̀ lẹ́yìn iléèwé náà. nítorí náà wọn ò tí ì dé ẹ̀yìn iléèwé tán ńgbà tí Sámínù ń bọ̀ lẹ́yìn wọn. ó sáré bá wọn, kò sí ẹnikẹ́ni nítòsí. Sámínù sọ igbá orí ọmọ alátẹ kalẹ̀ tipátipá, òun àti Àlàbá sì kó owó tó wà nínú agolo rẹ̀. wọ́n gba ọ̀nà ẹ̀yìn iléèwé sá lọ. wọ́n sáré kí wọ́n tó dúró. Àlàbá rí i pé obì ti kún inú àpò Sámínù. ńgbà tí wọ́n sì ka owó tí wọ́n kó,
wọ́n rí náírà 2 àti kọ́bọ̀ 62. Báyìí ńlá parí orí 4 ìwé náà, àtótó arére látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí, kọ́lọ́hún ọdẹlẹ̀ fún èèyàn rẹ̀. Ẹ má gbàgbé kù sẹ́ni mo rí iṣẹ́ yá láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Eléyìí ni láti máa rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò tuntun sórí bíi oríṣiríṣi ìwé aládùn láti kà sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn náà ní bẹ́ńlẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, àbí ẹ fẹ́ jẹ́ ká pàdé lórí WhatsApp nìkan ni o, 0904 851 9362 0904 851 9362. Ẹ̀yin tẹ́ bá wà lókè òkun ẹ fi +234 sí dọ̀dọ̀ yín, +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Àjùwàṣe o.